Ní èdè Yorùbá ta la lè pè ní narcissist. Ta la lè pè ní narcissist. Mo rí àwọn kan tí wọ́n pè ní ẹni tó fẹ́ràn ara ẹ̀ ju ẹlòmíràn lọ. Ìyẹn jẹ́ kan lára àwọn ìwà tí narcissist máa ń wù. Ẹni tó fẹ́ràn ara rẹ̀ ju self-centered, ẹni tó fẹ́ràn ara ẹ̀ tí pé tara ẹ̀ nìkan ló mọ̀, kì í ṣe a lè pè narcissist, torí kì í ṣe gbogbo àwọn tó wà self-centered ní narcissist. So though narcissist náà wà self-centered, bẹ̀rẹ̀ tèmi fẹ́ pè ní ọmọ ìrankíran. Ọmọ ìrankíran lèmi fẹ́ pè narcissist ní èdè Yorùbá. Ọmọ ìrankíran. Ẹ rí i pé ká Yorùbá tó pè èèyàn ní ọmọ ìrankíran, ó ní í ṣe pẹ̀lú àwọn àbùdá kan tán ti wò lára ń tọ̀hún àti mọ́ ara ibi tó ti ṣẹ̀ wá. Àwọn àbùdá tí onítọ̀hún ní pẹ̀lú ìdílé rẹ̀ tó ti wá. Tán bá rí ọmọ yìí tí máa ń jà, tí máa ń ṣépè, tí máa ń bínú, tí máa ń ṣèkà, tán bá wá wò tán wò pé ìyá rẹ̀ náà bó ṣe ṣe nù, bí ìyá bàbá rẹ̀ náà ṣe ṣe nù tí pa lágbájá, wọ́n wàá fi kàn rẹ̀ wípé ọmọ ìrankíran wọn wọ̀nyí. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni narcissist ṣe rí pé narcissist kì í dá wà. So ìtumọ̀ ọmọ ìrankíran nù yẹn ni pé kì í ṣe pé òun nìkan lèèyàn burúkú, bí kò ṣe pé àwọn ìran rẹ̀ gan-an tán lè tọ́ka sí wípé ìyá rẹ̀ pa bàbá rẹ̀ ni, ìyá rẹ̀ náà bó náà ṣe ṣe nu, bẹ́ẹ̀ lọ. Pé àwọn ìran rẹ̀ tán lè tọ́ka sí, wọ́n ti rí i pé àwọn náà bí ọmọ yẹn ṣe ń ṣe ìwà búburú tó ń bẹ lọ́wọ́ rẹ̀, iná ní ń bẹ lọ́wọ́ ìrandíran ibi tó ti jáde wá. Wọ́n wàá pè ní ọmọ ìrankíran. Ọmọ tí ìran wọn ò hùwà tó tọ́ láwùjọ, ọmọ ìrankíran. Ọmọ tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ ò hùwà tó tọ́ ní àwùjọ. So ní tèmi fẹ́ pè narcissist ó nìyẹn ní èdè Yorùbá, torí wípé ẹ rí i pé àwọn narcissist ìwà wọn ò tọ́. Bó tilẹ̀ jẹ́ pé narcissist kì í ṣe wípé ní àwùjọ níwà wọn ò títọ́, bí kò sí pé nínú ilé ẹni tó fẹ́ wọn níyàwó tàbí ẹni tó fẹ́ wọn lọ́kọ ni wọ́n mọ̀ pé òun ti wọ aginjù lọ dáná. Òun tọ̀ ni wọ́n mọ̀ pé òun ti fẹ́ yàwó láginjù, òun sì ti ń sànà ẹbọra lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ wàá rí wípé ẹni tí ó jẹ́ narcissist yìí, àwọn àbùdá kan náà máa ń wà lára wọn tó jẹ mọ́ ti ọmọ ìrankíran. Àwọn àbùdá kan náà wà lára wọn tí pé even tí wọ́n bá pèèyàn lọ́mọ ìrankíran náà ló yẹ kán pè narcissist náà, ni wípé àwọn mọ̀lẹ́bí narcissist wọn ì dá wọn lẹ́bi fún ìwà ìbàjẹ́ tí wọ́n bá hù tàbí ìwà ibi tí wọ́n bá ṣe. Wọn ì dá wọn lẹ́bi rárá. Wọ́n mọ̀ pẹ́ ọ̀rọ̀ sọ pé àìsí àwa rírú ìwà bá ń lọ́wọ́ rẹ̀, kì í tiẹ̀ ṣe irú èèyàn bá ń gbogbo ìgbà tá a mọ̀ tọ́mọ gbọ́nu. Àwọn ẹni ìyà ìkan bẹ tí ọkọ ẹ sọ pé ó ń yàlè, the worst tán nígbà sọ mọ̀nàmọ́ná tán nìkan nù wọ́n dà ó pé ọkọ ní ó lámójú kúrò ní o, lámójú kúrò ní sẹ́ńtì òní tiẹ̀ la ríṣẹ́ báyìí. Ìtàn pè ní ọmọ ìrankíran nu, tán pè lọ́mọ ìrankíran nu, bẹ́ẹ̀ ni tán pè lọ́mọ ìrankíran nu. Narcissist ọmọ ìrankíran ò ní wọn, torí wípé wọn náà jẹ́ ẹni tí wọ́n jogún ìwà búburú ní ọwọ́ àwọn mọ̀lẹ́bí wọn. Bí mọ̀lẹ́bí wọn ṣe rí, mo máa ń sọ dáadáa, àwọn èèyàn náà sì máa ń sọ wípé your wife is a carbon copy of her family. Bí ìyàwó rẹ bá ń hùwà búburú kan, kò déédé hùwà búburú yẹn á jẹ́ pé wọ́n máa ń ṣe é nídìílé wọn ni. Bí ọkọ rẹ bá ń hùwà búburú kan, kò déédé hùwà búburú yẹn á jẹ́ pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n máa ń ṣe é nínú ìdílé wọn, torí pé ọmọ ìrankíran ni wọ́n. Ọmọ ìrankíran ni wọ́n. Àwọn ni wọ́n dáràn ń ta sán ni, kí ló ṣe ọmọ ń jà sóònà tiẹ̀, ọlọ́run náà ọmọ ọkọ ni ọ́ èso ọmọ àlè, ó náà tiẹ̀ ó ti dáa jù. Ẹ sì rí i pé láyé ìgbà wọn bàbá tiwa tí wọ́n bá gbọ́ pé ó jà ń ta, ọ jẹ bátibàti ìyà, torí wọ́n mọ̀ wípé
tí wọ́n bá fi ọ́ lẹ̀ ní ìjọ́gọ sítọ́ wà yìí ìwà tó wù ń gbò bá yá yóò burú jáì ju èyí tó ṣe ní ìsìn lọ ṣùgbọ́n àwọn ọmọ ìrankíran wọ́n fi wọ́n lẹ̀ ní ìjọ́gọ sí ni torí pé ìwà wọn náà burú bíi tàwọn tó wò wọ́n dàgbà. That is narcissist. Bẹ́ẹ̀ ni kò sí narcissist tó dá wà láì ṣe wípé àwọn fámìlì rẹ̀ jẹ́ alátìlẹyìn fún nínú ìwà búburú rẹ̀. Bó ṣe rí nu ẹ wá rí pé kíní deep torí pé narcissist mo tún ń pè ní èṣù nínú àwòrán ènìyàn. They are devil incarnate. Èṣù tó gbé àgọ́ ara èèyàn wọ̀. Bó ló ṣe wọ́n ṣe jẹ́ èṣù tó gbé àgọ́ ara èèyàn wọ̀ torí pé one thing about narcissist is this wọn kì í ronú pìwàdà wọn yìí sì ṣe rere sí ẹni tí wọ́n bá ti target wọn yìí sì lẹ́rìí ọkàn ìwà búburú tán wù ní ìsìn tó ní kí wọ́n má ṣe mọ́ tẹ́jọ́ resolve ẹ̀ kẹ́ ẹ tó kú òǹbẹ̀ yẹn ẹ̀ torí wọ́n mọ̀ ṣe lójú ẹsẹ̀. Ojú ẹsẹ̀ iná ni wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe torí wípé kí ni o wọn ò lẹ́rìí ọkàn ẹnu wọn ni wọ́n fi máa pe olúwa 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 ṣùgbọ́n ìwà bí ọlọ́run kò sí nínú ayé wọn wọn ò sì ṣetán láti yí padà wọ́n sì pọ̀ nù ìjọ ọlọ́run o. Gọbọ iná pọ̀ nù ìjọ ọlọ́run bó ló ṣe wá jẹ́ ibo wọ́n ti arẹ́mì búburú òṣì tí mọ̀ yọ wọ́n lẹ́nu tí wọ́n èyí padà yìí tí ipá fìgbọ́n bá ba yí ẹni ẹlẹ́ni jẹ́ kanlẹ̀ ni wọ́n tó wá gbójú àánú wọ̀ wọ́n tó wá gbójú àánú wọ̀ pé àṣì àmọ́ ní tó ṣe láti ẹ̀ náà mọ́ ní tó ṣe àtúndà torí àwọn gangan ni ọmọ ní ṣe ni àwọn gangan ló mọ́ ní ṣe ni àfẹnitọ́ ló ń bá gbà lọ́wọ́ wọn ló kù bó o bá jáde nínú ìgbèkùn àwọn narcissist ó rí i pé mental health ẹ ti wà affected bó o bá jáde nínú relationship tí èṣe narcissist tó tọpọlọ ẹ tó jẹ́ narcissist tó yẹ pé ọpọlọ rẹ sì wà okay narcissist kọ́ ló ń bá di tó bá ń bá narcissist di you will question reality. Oh my God, you will think that you are mad. Wọ́n jẹ́ èèyàn burúkú la ibo wọ́n ti wá rí èèyàn burúkú tí ẹ rí i pé ìgbà àkọ́kọ́ kọ́ yìí nínú ìtàn ṣàdálẹ̀ ènìyàn tí èṣù tí ó darapọ̀ máwọn èèyàn lórí ilẹ̀ ayé bẹ́ẹ̀ ni ìgbà àkọ́kọ́ kọ́ yìí tí èṣù tí ó darapọ̀ máwọn èèyàn lórí ilẹ̀ ayé àríyàn náà nù ìwé Genesis náà Genesis orí kẹfà I think so Genesis orí kẹfà ńgbà tí àwọn ọmọ Ọlọ́run tí wọ́n rí i pé àwọn ọmọ ènìyàn dára níta pè láwọn ọmọ Ọlọ́run láàrin yẹn ní àwọn spirits ẹ̀mí àìrí nǹkan báyẹn tán gbé àwọ̀ ènìyàn wọ̀ tán wá ń fẹ́ àwọn ọmọ ènìyàn tèmi interpret ẹ̀ sínú tán wá ń fẹ́ àwọn ọmọ ènìyàn wọ́n ń fẹ́ ènìyàn wọ́n gbé wọn níyàwó wọ́n wá bí àwọn ọ̀jọ̀gbọ́n àwọn tó gbọ́n àwọn òmìrán àwọn gbogbo ẹ̀ ṣùgbọ́n bí wọ́n ṣe gbọ́n tó tí wọ́n jẹ́ òmìnira tí wọ́n jẹ́ wípé ìwà búburú pọ̀ lórí ilé ayé Ọlọ́run sì kábàámọ̀ pé ó dáàyàn nígbà tí ìwà búburú wọn pọ̀ ó wá pinnu láti payé rẹ́ torí ìgbéyàwó ti wà láàrin àǹjànú àtènìyàn wọ́n sì ti bí ọmọ lẹ̀ tí pé arara kan àǹjànú arara kan èèyàn sí lọ́mọ ọ̀hún ẹ̀rí sẹ́ báyìí bẹ́ẹ̀ gẹ́gẹ́ láyé òde òní irú ẹ̀ náà mọ̀ wá àwọn mọ̀lẹ́bí kan mọ̀ ń bẹ̀ ó da ẹja lọ báyìí ẹ rí i pé nínú tàwọn bàbá wa kan lẹ̀ Yorùbá ìmí ìbínú wọlé ni confam ìmí ìbínú wọlé ni tí òkú béèyàn ṣe é kú níbi tó ní agbára òkòkò dé ẹni tó ní agbára tó jẹ́ jagunjagun tó ti bẹ́sù múlẹ̀ tó ti ṣe gbogbo ẹ̀ yìí tó yẹ kó kú wọ́ọ́rọ́wọ́ tí ó sì kú ńgbò sí tásìkò tí ó kú ó sì bínú wọlé ńgbò tásìkò tí ó kú ìmí di omi ńgbò tásìkò tí ó kú tó bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn alágbára yìí níyàwó tíyàwó wọn jẹ́ èèyàn bíi tèmi àti ẹ wọ́n sì bímọ.
sọ fún mi pé irú ọmọ tán bí wọn kò ní sí ẹ̀yà àbàmì láàrin wọn tán náà ní ẹ̀mí búburú torí ẹ̀mí búburú ní bẹ́nu bàbá wa wọn àmọ́ Ọlọ́run wọn àmọ́ Jésù ògùn wọn gbẹ́kẹ̀lé ibi ni wọ́n fi jagun ìmí ó pa ọmọ ẹ̀ yóò payẹ yóò fi jagun ni ẹ̀jẹ̀ rẹ̀ ní ìjagun èèyàn sì níyàwó wọn bímọ jẹ́jẹ́ mọ̀ pọ́n mọ̀lẹ́bí kan wà tẹ́ pé ó ti wà nú àtìtì kọ́ ṣe mọ̀lẹ́bí wọn pé ẹ lọ lọ́kọ trọ́fì ní tẹ́ ẹ bá ti rí ọkọ yín pa bẹ́ẹ̀ ni ó ti wà trọ́fì ní lọ́dọ̀ wọn wọ́n bá ti rọ́kọ pa wọn ó tó pa yóò tó bọ́n káànú nígbè pé kí wọ́n tó pa ọkọ wọn wọn ó ti kọ́kọ́ bà ló kọjẹ́ wọn ó ti bà ló kọjẹ́ náà bá bà ló kọjẹ́ tó pọ̀ ńgbọ́ ọkùnrin bá wá kó àwọn èèyàn mọ kí wọn kú oríire ni a ní ẹ kú oríire bẹ́ẹ̀ ṣe forí tì tó Ọlọ́run ti dá yín láre Yorùbá èèyàn bí àwọn ọmọ ìrankíran narcissist àwọn ọmọ ìrankíran narcissist àwọn ọmọ so nínú àwọn fídíò tí mo share lẹ́nu ọjọ́ mẹ́ta yìí yóò ní í ṣe pẹ̀lú àwọn ìwà narcissist àti bó o ṣe lè bọ́ lọ́wọ́ wọn bá a ṣe lè bọ́ bó o bá tí ì gba ọ̀dọ̀ wọn kọjá lóko ṣùgbọ́n Ọlọ́run ó kọ́ ẹni Ọlọ́run bá yọ ni o àwọn tó bọ́ sínú ìgbèkùn narcissist ẹlòmíì jáde níbi ọ̀ya wèrè ẹlòmíì wà ń bẹ ọparẹ́ mọ́ bẹ́ẹ̀ ni míì wà ń bẹ odidi dìndìnrìn wọ́n sọ di dìndìnrìn gbé ìwọ̀nbọ̀n péréte 1/100 ni ló ń jàjà bọ́ nínú ìgbèkùn wọn a mọ̀ sọ nínú fídíò tí màá mọ̀ post lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bó o lo ṣe lè bọ́ nínú ìgbèkùn àwọn narcissist nínú relationship ẹ mo fẹ́ dojú post kọ àwọn ọkùnrin torí hàn ní kíní bá wí jù àwọn náà mọ́ sábà fall into that trap narcissist ọkùnrin náà wà o narcissist obìnrin wà o ṣùgbọ́n mò ń sọ wípé mo fẹ́ dojú kíní kọ àwọn ọkùnrin púpọ̀ torí pé àwọn ọmọ sábà bọ́ sínú ìgbèkùn àwọn narcissist obìnrin àti bí wọ́n ṣe lè bọ́ ìgbèkùn yìí ti pọ̀ jù àwọn ọkùnrin tí ń kú kífùtàn tó jẹ́ránṣẹ́ Ọlọ́run tán ń kú wọ́n ti pọ̀ jù torí pé narcissist ni wọ́n fẹ́ trọ́fì ni tó wọ́n bá rí ọkọ wọn pa trọ́fì ni fún wọn nínú ẹgbẹ́ wọn trọ́fì ni fún wọn trọ́fì ni fún wọn lọ ṣèwádìí lọ́dọ̀ àwọn èèbó dáadáa kò sí narcissist tí ò sí nínú ẹgbẹ́ òkùnkùn torí pé àwọn gan fúnra àwọn èṣù ni wọ́n nínú àgọ́ ara ènìyàn wọ́n sì jẹ́ èèyàn tó dáa láwùjọ so nínú àwọn fọ́nrán tí ìmọ̀ jù ta at least bí ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yóò kún fún àwọn ìṣíníyè tá a ṣe bẹ́yẹn ó ṣe mọ̀ pé inú ìgbèkùn narcissist ló ń ṣe wà sí bóun ṣe lè bọ́ lọ́wọ́ wọn Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù àmín.